káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mo kí yín. Níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi wípé títẹ́ fi ń gbọ́ mi kò ní di bákan náà, ojú tẹ́ sì fi rí wa kò ní fọ́. Àwa láò máa wá, ẹ̀yin náà láò máa bá, ikú kò ní wá gbéṣe o. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn bandit afẹ̀míṣòfò ẹ̀dá wọ́n tún ti bẹ̀rẹ̀ ìwà wèrè wọn báyìí. Torí àwọn agbésùmọ̀mí lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n tún ti lọ jí àwọn ènìyàn gbé. Wọ́n ti lọ jí àwọn ènìyàn gbé. Débi pé ìgbà tó wá jí àwọn ènìyàn gbé tán, àrà tó fi wọ́n dà ò dáa. Ṣé èèyàn làwọn eléyìí abẹ̀ranko? Èèyàn ni wọ́n abẹ̀ranko. Èèyàn abẹ̀mí bíi tiyín, ẹ wo bí wọ́n ṣe ṣe ṣàkàṣàkà. Ìyẹn èèyàn abẹ̀mí bíi titi wọn, wọ́n dẹ̀ ṣe ṣàkàṣàkà. Kí ló dé? Kódà lẹ́yìn tó so ọwọ́ wọn lọ́wọ́, sọwọ́ sí ẹ̀yìn. Débi pé wọ́n dẹ̀ ń kun wọ́n. Ṣé ẹ ti rí ìdí tá a fi sọ wípé gbogbo ọmọ Yorùbá àsìkò ti tó, ẹ jẹ́ ká lọlé? Ṣé ẹ ti rí ìdí tá a fi sọ wípé àní kẹ́ jẹ́ ká pín orílẹ̀-èdè yìí kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀? Nítorí wípé àwọn aráabí yìí afẹ̀míṣòfò ni wọ́n, tí wọn ò láàánú ọmọ ènìyàn, wọn ti ẹ̀ fẹ́ ọmọ Yorùbá lójú rárá. Wáyà wọn á sọ pé wọ́n Nàìjíríà, kò sí kankan tó ń jẹ́ wọ́n Nàìjíríà mọ́ bí kò ṣe pé kẹ́ pín orílẹ̀-èdè kẹ́jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Débi pé wọ́n wá sọ èèyàn, wọ́n sọ ọ́ di ẹran, wọ́n sọ ọ́ di màálùú tó ń kun. Àfi kí Ọlọ́run kó gbà wá ní o lọ́wọ́ àwọn ajínigbé, àwọn agbésùmọ̀mí yìí. Wọ́n wá ń fi àáké ṣá orí èèyàn. Àbá èèyàn abẹ̀mí tọ́lọ́run dá. Ọ̀tọ̀ ni tó kọ́kọ́ ṣe tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n la inú èèyàn, wọ́n wá ń kó ìfun ẹ̀, wọ́n ń kó gbogbo nǹkan tó wà nínú ẹ̀, wọ́n ń kó o jáde. Láwọn wèrè agbésùmọ̀mí yìí náà ni. Kí ló dé? Ìjọ́ wo lọ tó fẹ́ dẹ́kun? Wọ́n bá sọ pé àwọn ò dẹ́kun, àwa gan ò ṣe mọ́. Ìdí tá a fi sọ pé ẹ pín orílẹ̀-èdè nìyẹn. Ẹ wo, ṣé ẹ wo bó ṣe ń pa wá tó dẹ̀ jẹ́ wípé nílùú tó lọ́ba tó níjòyè tá ò rí ẹnì kankan dìde. Ìdí nìyí tí gbogbo wa fi ń pariwo pé a ṣe mọ́, ẹ pín orílẹ̀-èdè, a ṣe mọ́. Èèyàn abẹ̀mí bíi tiwọn nísìnyí, wọn ò wá jí èèyàn kan, wọn ò jí èèyàn, wọ́n fẹ́ máa jí àwọn tilétilé. Bó ṣe ń jìyà ló ń jí bàbá. Débi pé wọ́n tún ń jí ọmọ, wọ́n dẹ̀ ń kó gbogbo èèwọ̀ fámìlì. Wọ́n ń kó gbogbo èèwọ̀ fámìlì ìdílé kan. Débi pé wọ́n wá kó gbogbo wọn, wọ́n wá sọ̀ráǹdì wọn. Ẹ dúró, ṣé ká sọ wípé ẹ̀sìn wọn ò àbẹ́sìn ni wọ́n ń ṣe yìí ni? Torí tó bá máa ṣe, tó bá fẹ́ máa dúndú èèyàn, wọ́n á tún kò jọ wá gbàdúrà wọn, kò jọ bí Muslim, kò jọ bí kí wọ́n gbàdúrà wọn lé lórí. Wọ́n gbàdúrà wọn lé lórí the next thing wọ́n dẹ̀ ń gbé àké. Wọ́n ń gbé àké lé wọn lórí èèyàn tọ́lọ́run dá. Wọ́n ń gbé àké lé wọn lórí ni o, tó dẹ̀ ń kún mọ́ àbà. Àwọn aráabí ti bẹ̀rẹ̀ iṣẹ́ láabi wọn. Ṣé rí gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lẹ́yìn odi, ẹ jẹ́ ká pawọ́ pọ̀. Ẹ wo la fi sọ pé a ṣe mọ́. Ó tó gẹ́ alùbàtà kan yìí dàrin. Ẹ wo ẹ pín orílẹ̀-èdè, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ṣódì ìgbà tí wọ́n bá tó pa wá tán ni kó tó mọ̀ wípé aláàṣe mọ́. Kí wọ́n jẹ́ kó ní kálukú wá lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ìyẹn nìkan kọ́ o. Ṣé ẹ mọ̀ pé ẹnu ijọ́ mẹ́ta yìí iná NEPA ti ń ṣe bòlàbà. Bẹ́ẹ̀ ni o, iná NEPA kò stable, ó ti ń ṣe bòlàbà. Ǹjẹ́ ẹ mọ ìdí? Ó ṣeé ṣe kẹ́ ẹ ti máa come across ẹ̀ díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n a máa mú wá fún yín létòlétò. Ìdí ẹ̀ ni wípé iná Nàìjíríà ó ti cut, ó ti já. Bẹ́ẹ̀ ni o, iná Nàìjíríà ti já ni o. Tá bá máa wò ó láàrin ọ̀sẹ̀ kan yẹn, within a week yẹn, a ti já tó ẹ̀mẹ́ta. A ti já ẹlẹ́ẹ̀kẹta tó máa já lélẹ̀, ó ti já tó ẹ̀mẹ́ta. Kí ló dé?
gbogbo àwọn ìjọba wa ṣèbọn sọ ojoojúmọ́ ló ń kó owó electricity ṣe amount is used for electricity. Ṣé owó tó fi ṣe electricity yìí ṣé ká sọ pé wọ́n ò ṣe wọn kò torí láàrin ọ̀sẹ̀ kan ó ti jálẹ̀ bẹ́ẹ̀ ta àbá ìkànk eléyìí nǹkan yìí ó kí ẹsẹ̀ ràgó. Ẹ wo ìdí tá a fi sọ fún yín nìyẹn pé ẹ jẹ́ kó ní kálukú pín torí ọ̀tọ̀ọ̀tọ̀ lè ṣe ń fi irú kẹ́kẹ́kọ̀ọ́ yẹn fi irọ́ gbówó jáde yìí gan ó ti sú wa àṣe mọ́ ó ti sú wa àṣe mọ́. Ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá wà ẹ bá wa share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yí àwọn èèyàn nílé lóko lọ́nà lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ o. Ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yí àwọn èèyàn pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ gbọ́n táwọn ènìyàn sọ action ló kù nísìnyí o action wọ́n ní kò sáròyé àròyé ò kágbọ́n bẹ́ẹ̀ ni my God wọ́n ní Ọlọ́run wa á ṣèdájọ́ wọn ìyẹn àwọn wèrè agbésùmọ̀mí bẹ́ẹ̀ ni o olórúkọ Jésù Ọlọ́run á ṣèdájọ́ ni o torí ìdí tá a fi pariwo nìyẹn pé Yorùbá nation la fẹ́ Yorùbá nation no going back Elédùmarè kó gbà wá o bẹ́ẹ̀ ni o kó gbà wá o Oòduà á gbè wá o bẹ́ẹ̀ ni o Yorùbá nation la fẹ́ ní kíákíá no going back Yorùbá nation is the only solution bẹ́ẹ̀ ni the only solution sí gbogbo problem ni pé kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ kì í ṣe àkọ́kọ́ àwọn agbénipa wọ̀nyí nìyí àbí inú ẹ̀jẹ̀ ni pípa ènìyàn wà inú ẹ̀jẹ̀ wọn ló wà kò sì sí ẹnikẹ́ni tí wọn kò lè pa irú ìgbésí ayé wò lè àbí nílùú tó lọ́ba tó ní joyè báwo ni àwọn ọba àwọn ẹ̀dẹ̀ máa fàyè gbà wọ́n máa fàyè gbà wọ́n bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí wọ́n lè pa irú ìgbésí ayé wò lè báwo ni àwọn ọmọ Yorùbá ṣe lè máa bá àwọn ẹranko wọ̀nyí gbé papọ̀ ẹ̀dẹ̀ pè wá ní wọn Nàìjíríà gbogbo àwọn nǹkan aburú tí wọ́n ń ṣe yìí ló yẹ kí bàbá Akíntóyè fi hàn àwọn olórí pátápátá lórílẹ̀‐èdè àgbáyé àwọn olórí go fọ́jú gbogbo ẹ̀ náà ni Professor Banji àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń ṣe láti fi lè rí wípé wọ́n gba òmìnira wa fún wa. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi àwọn bàbá yẹn ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ takuntakun gidigidi gan torí ẹ̀ wọn ò sinmi Ọlọ́run á ti máa bá wa bùkún wọn Ọlọ́run á ti máa ró wọn lágbára láàfin sọ fún yín pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé púpẹ́ bóyá Orile arèlé o God bless Yorùbá nation ó dàbọ̀.